Àṣírí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gba owó oṣù láì ṣiṣẹ́ ti tú. Àjọ tó ń gbógun ti ìwà jẹgúdújẹrá lórílẹ̀‐èdè yìí ICPC ti ṣe àwárí àwọn ayédèrú tí wọ́n fi sínú ètò ìsanwó owó oṣù ìjọba pẹ̀lú òṣìṣẹ́ kan tó fi àwọn mọ̀lẹ́bí rẹ̀ 14 sínú ètò náà àti ẹnìkan tóun náà ń gba owó oṣù 13 láìṣe òṣìṣẹ́. Alága àjọ ICPC Musa Aliyu Sàn ló sọ èyí di mímọ̀ nílùú Àbújá lásìkò tó ń sọ̀rọ̀ pàtàkì níbi ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ọrọ̀ ajé èyí tí Image Merchant Promotion Limited IMPL ṣàgbátẹrù rẹ̀. Aliyu sọ pé ìwádìí tí àjọ náà ṣe lórí àwọn òṣìṣẹ́ counterfeit ọ̀hún fi hàn bí àwọn èèyàn ṣe ń ṣe ètò ìsanwó ìjọba padà láti gba owó oṣù púpọ̀. Alága ICPC tó sọ pé ẹlòmíràn fi ìyàwó rẹ̀, ọmọbìnrin rẹ̀, ọmọkùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹbí rẹ̀ sínú ètò náà tó sì ń gba owó oṣù 13. Aliyu sọ pé àjọ náà torí àwọn èèyàn tó tó 100,000 tí wọ́n fi fura sí pé àwọn òṣìṣẹ́ counterfeit ni wọ́n, tí wọ́n sì gbé orúkọ wọn jáde pẹ̀lú pé wọ́n pe àwọn náà láti fi ẹ̀rí hàn pé òṣìṣẹ́ ìjọba gidi ni wọ́n. Ó ṣàlàyé pé àjọ náà lò tó ọdún kan tí wọ́n fi ń ṣe ìwádìí àwọn òṣìṣẹ́ counterfeit náà, tí wọ́n sì rí àwọn ọ̀nà tí wọ́n ń lò láti fi àwọn orúkọ counterfeit sínú péróòlù ìjọba. Alága ICPC kìlọ̀ pé ìṣòro àwọn òṣìṣẹ́ counterfeit kò dúró lórí owó oṣù nìkan, nítorí irú jẹgúdújẹrá bẹ́ẹ̀ lè já sí àwọn àǹfààní irọ́ mìíràn bí owó ìfẹ̀yìntì, ilé, ètò ìlera àti àwọn àǹfààní ìjọba mìíràn. Ó sọ pé ìgbésẹ̀ ICPC náà ní láti dáàbòbo dúkìá ìlú àti láti mú ètò ọrọ̀ ajé lágbára, nítorí àwọn ìwà jẹgúdújẹrá lórí payroll ń fa àfikún ìnáwó fún orílẹ̀-èdè. Alága ICPC tó ń fi hàn pé àjọ náà gba owó tó ju bílíọ̀nù 24 náírà padà nínú owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ counterfeit ní ọdún 2024. Aliyu sọ pé ICPC ti ń lo ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ìjọba mìíràn láti kojú ìwà ìbàjẹ́ àti láti gba àwọn ìní ìjọba padà.